gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Tuesday March 3 ọdún 2026 tá wà nínú èyí. Mo kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sùn ọ̀ṣẹ́, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábàá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọ̀pọ̀ yín á máa yára láti yanjú àwọn iṣẹ́ tó wà lọ́wọ́ yín lásìkò yìí. Bẹ́ẹ̀ ṣe ń ṣe eléyìí sì kẹ̀kẹ́ tí wàá ké sára pẹ̀lú ìlera yín látàrí pé tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ ju bó ṣe yẹ lọ, tẹ́ bá stress ara yín ju bó ṣe yẹ lọ, ó ṣeé ṣe kó fẹ́ padà rẹ̀ yín tẹ́, èyí sì lè fẹ́ ṣàkóbá fún ìlera ara yín látara lunar eclipse ta ní lọ́jọ́ tòní tó fẹ́ wáyé lọ́jọ́ tòní gangan. Èyí ń fẹ́ kí ẹ take time yín láti ronú jinlẹ̀ nípa bẹ́ẹ̀ fẹ́ ṣe ra yín tí ọ̀rọ̀ iṣẹ́ tí ò fi ní ṣàkóbá fún ìlera ara, tí ìlera ara náà sì rèé tí ò fi ní ṣàkóbá fún iṣẹ́. Kẹrántí pé ìlera báyìí ní oògùn ọrọ̀, kẹfọgbọ́n ṣe ní àsìkò yìí pàápàá lórí àwọn nǹkan tí ẹ ń fojoojúmọ́ ṣe. Ẹ má sùn láì tọ́nà sùn, ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè tí àbẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ òpin alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ní láti tẹ̀lé èròǹgbà ọkàn yín o. Ọjọ́ tòní wà very creative, ẹ sì rí dájú pé ẹ ronú àròjù lórí ohunkóhun, bẹ́ẹ̀ sì lè ṣàṣàyàn kan ju bó ṣe yẹ lọ. Ọjọ́ tòní ẹ ṣáà tẹ̀lé èròǹgbà ọkàn yín lórí ohunkóhun tó sì jẹ́ pé tẹ́ bá ṣe eléyìí ẹ máa padà experience nǹkan dáadáa kí ilẹ̀ tó ṣú. Ẹ ṣòṣètò ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kàn ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ wà focus lórí ohunkóhun tí ẹ bá ṣe lásìkò yìí, kí ẹ má fọkàn sí nǹkan tí ẹ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn. Kẹ́sì má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni kò dára. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, focus yín báyà dá lérí ọ̀rọ̀ ilé yín o. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí á wọnú ara sí dáadáa, tó sì jẹ́ pé ẹ máa let go àwọn nǹkan tó dàbí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí tó dàbí ìgbà pòdì yín lọ́kàn tó dùn yín, ẹ máa yọ̀pọ̀ lọ́kàn yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ wá gbọ́dọ̀ jẹ́ kí gbárùkù ti mọ̀lẹ́bí àbí àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe fún mọ̀lẹ́bí kó ṣàkóbá fún iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ wá bẹ̀rẹ̀ fẹ́ balance méjèèjì, ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà lọ́jọ́ tòní. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ dára. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ìbáṣepọ̀ yín àti àwọn àbúrò àbẹ́gbọ́n yín ó máa dùn alárinrin lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ọ̀rọ̀ sísọ yín ó máa fìdí múlẹ̀ dáadáa, tó ṣe é pé ó ṣeé ṣe kí ìfọ̀rọ̀wérọ̀ kan wáyé lọ́jọ́ tòní tàbí nǹkan kan tí ẹ máa gbọ́ tí a fẹ́ fún yín ní clarity lórí àwọn nǹkan tó dàbí ìgbà pé ẹ wà confused lé lórí, tẹ́lẹ̀ tí máa fẹ́ yẹ kí ẹ sòtítọ́ kẹfẹ́ sọ nǹkan tó wà nínú yín jáde. Ọjọ́ tòní ẹ sọ̀rọ̀ lọ́nà tó máa gbà ran egbò tó wà lọ́kàn yín lọ́wọ́ láti jẹ́ kí egbò náà kí ó san. Ọjọ́ tòní sí àwọn nǹkan tó ń jẹ́ dùn ọkàn fún yín tí ènìyàn kan ṣe fún yín, ẹ láǹfààní àti sọ jáde èyí tún lè jẹ́ kẹ́ feel relief. Ẹ kí sára pẹ̀lú ojú àánú, gbogbo àánú kọ́ lè yan ṣe. Ẹ má tàṣejù bó ń kó wọn, ṣùgbọ́n ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún lé ní. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, òwò focus yín lẹ́ni ọ̀rọ̀ lórí owó ni o. Ọ̀rọ̀ owó ló máa bá yín, ròyìnròyìn tó bá wáyé fún yín lẹ́ni ròyìnròyìn tí owó ló máa jẹ́ o, tó ṣe é pé ó ṣeéṣe kí responsibility kó fẹ́ pọ̀ rẹpẹtẹ lọ́rùn yín tẹ́ máa wọ̀ pé ẹ nílò owó láti fi mójútó gbá láti fi mójútó àwo. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé wá tún gbọ́dọ̀ kíyèsára pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń náwó sí. Ẹ kíyèsára gbogbo àwọn ibi tẹ́ ti ń ná àná dànù, ẹ wulẹ̀ dé gbogbo bẹ̀ pa. Àwọn nǹkan tẹ́ bá náwó lé lórí tó bá dàbí ìgbà pé kinní yìí kò wulẹ̀ wọ́ọ̀kì tàbí àwọn extra money kan tẹ́ ń ná síta tó ṣe é pé count ẹ̀ tẹ́lẹ̀, èyí nìyẹn ṣírò gbogbo ẹ̀kẹ́ wòye sí. Ẹ secure báàgì yín, ẹ rí dájú pé ẹ sa ipá àtàkìtìyàn láti secure bẹ́ẹ̀ ìfẹ́ rí ṣe bẹ́ẹ̀ ìfẹ́ rówó lásìkò yìí. Àwọn nǹkan tí ẹ bá wá rí lásìkò yìí ẹ fi pamọ́ fún ìwúlò ọjọ́ iwájú dára. Ẹ wá gbajúmọ̀ṣẹ́ kẹlẹ̀ ráǹfààní àtòrè ìgbámo. Ẹ pa gbogbo plan yín mọ́ láṣìírí, ẹ sì rí dájú pé ẹ free mind yín pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
ẹni oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ẹ kíyèsára pẹ̀lú issue tó jọmọ́ títí relationship tàbí ti olólùfẹ́ yín lọ́jọ́ tòní látàrí pé olólùfẹ́ yín lè sọ̀rọ̀ kan èyí tí ó lè mú kí ara fẹ́ kan yín tàbí kí inú fẹ́ bí yín ẹ ní láti rí dájú pé ẹ mọ́kàn balẹ̀ kí ẹ lọ understanding láti fi jẹ́ kí ìbáṣepọ̀ yín kó dúró digbín. Ní ìdàkejì sì rèé ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ẹ fi mọra yín sí ara yín sí pẹ̀lú agbára lunar eclipse èyí tí a fẹ́ ní lọ́jọ́ tòní ó ṣe é pé àwọn ìwà kan wà tẹ́yìn gbá máa wò pé ẹ fẹ́ jọ̀wọ́ ẹ máa review lẹ́ẹ̀fún yín ẹ máa ṣàríwòye sí ẹ máa mọ àwọn kan tó ṣe é pé ẹ nílò láti ṣe tó máa bá ìgbà mu tó máa jẹ́ kí ẹ tún ní ìdàgbàsókè sí lásìkò yìí ọjọ́ tòní jẹ́ tó tún ṣe é pé ẹ rí sọ́pọ́ọ̀tì látọ̀dọ̀ àwọn tó rọ̀gbà yín ká dáadáa lénìí ìyà sì bí ìdùnnú fún yín ẹ mọ́kàn balẹ̀ lénìí ẹ gbà láfíà láàyè ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹ wàá gbọ́dọ̀ rìnrìn òru tàbí travel láṣálẹ́ lọ́jọ́ tòní aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹni oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní ẹ máa question èròǹgbà ọkàn yín púpọ̀ ẹ máa bánú sọ rẹpẹtẹ ẹ máa bá ẹ̀mí inú yín sọ̀rọ̀ rẹpẹtẹ ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé àwọn nǹkan tó dàbí ìbẹ̀rù bójó àbáwọn secrets kan èyí tí ó jẹ́ kẹ́ wà comfortable láti jọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó ṣeé ṣe kí ẹ máa release ẹ̀ lásìkò yìí ẹ máa ṣàlàyé ẹ̀ síta tàbí tẹ́ ẹ wọ̀ pé bóyá kẹ́tì ẹ̀gbẹ́gbẹ́ kúrò lọ́kàn ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní ẹ làálàá tó ṣe é pé ó máa nítumọ̀ sí ìgbésí ayé yín láṣálẹ̀ tòní ìṣiṣẹ́ lórí àwọn kan tí ẹ̀ ń fẹ́ gangan ó ṣe kókó lásìkò yìí lẹ́yìn tẹ́ bá ti free kúrò lọ́wọ́ gbogbo àwọn kan tó dàbí ròyìnrò yìí ẹ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí àwọn kan tó tún lè jẹ́ kí ìgbésí ayé yín dára sí ó sì lè mú káyé yín tún wọ̀n sí ọjọ́ tòní ẹ má kàn jíjí bó tiẹ̀ lọ lórí ohunkóhun ẹ wà smart kí ẹ wà focus lórí ohunkóhun tí ẹ bá ń ṣe pẹ̀lú aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ẹ fi mọ àwọn tó ṣe é pé ẹ fẹ́ bá ṣe àtàwọn tó ṣe é pé ẹ fẹ́ yọ ọ́ lẹ̀ ẹ máa ní èròǹgbà pé ẹ fẹ́ lò pèsè ayé yín pẹ̀lú àwọn tó ṣe é pé àwọn nǹkan tí ẹ ń fẹ́ yìí àwọn èròǹgbà ọkàn yín ó papọ̀ àwọn tí ẹ ń lé náà ó sì papọ̀ pẹ̀lú ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ẹ máa ṣàríwòye sí nípa àwọn tó ṣe é pé ẹ ń bá ṣe àwọn ọ̀rẹ́ yín àwọn èèyàn tó rọ̀gbà yín ká ẹ máa ṣàríwòye sí nípa wọn ẹ máa ṣàṣàyàn pé àwọn lágbájá báyìí ni màá bá ṣe àwọn tàmẹ̀dò báyìí mi tún ní bá wọn ṣe mọ́ látàrí àwọn kankan èyí tí wọ́n ṣe tàbí àwọn kan tó ṣe é pé kò bá ìlànà ti tọ̀dọ̀ yín mu ẹ má wàá dá sọ́rọ̀ tí wọ́n pè é sílé ní abẹ́ tí ó kàn yín nípa gbogbo plan yín mọ́ láṣìírí ẹ kúrò níbi ká máa bẹ̀rù àbí ká máa ṣojo lórí ohunkóhun lọ́jọ́ tòní kẹfìrì máìndì yín aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọ̀rọ̀ iṣẹ́ yín báyìí òun lẹ́ẹ̀ máa ṣàríwòye sílé lórí lọ́jọ́ tòní o ẹ máa bẹ̀rẹ̀ sí ní plan lórí bí iṣẹ́ yín ṣe fẹ́ ní ìdàgbàsókè àti bí ẹ ṣe fẹ́ ṣe tí gbogbo nǹkan tí ẹ ń fẹ́ lórí iṣẹ́ yín tí a fi rí bí ẹ ṣe ń fẹ́ ẹ gbé ìgbésẹ̀ náà lásìkò yìí látàrí pé gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé lásìkò yìí á ran iṣẹ́ yín lọ́wọ́ á tún ran ipò yín gan ní àwùjọ lọ́wọ́ ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ máa yanjú àwọn iṣẹ́ kan tó ti wà lọ́rùn yín látijọ́ mẹ́ta ẹ wá tẹpá mọ́ṣẹ́ lẹ́nìí kí ẹ ní ìrẹ̀lẹ̀ ẹ fètò sí nǹkan tẹ́ ń ṣe ẹ fọpọlọ pípé mójútó ohunkóhun ẹ gbájúmọ́ ọ̀nà tuntun àbí ìgbésẹ̀ tuntun tẹ́ fẹ́ gbé yìí láti jẹ́ kí iṣẹ́ yín ní ìdàgbàsókè aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ oníràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ̀yin fúnra lára yín ẹ máa question belief system yín lọ́jọ́ tòní àwọn èròǹgbà ọkàn yín àwọn ohun tí ẹ nígbàgbọ́ nínú ẹ máa wò níwòye sí pé ṣé kínní ṣé ó dáa bẹ́yẹn ṣá àbí kò dáa bẹ́yẹn látàrí bó ṣe ṣe kí ẹ ṣàdédé kan lo àwọn nǹkan kan tàbí àwọn ìrírí kan lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa rí látara ìrìn àjò tí ẹ rìn tó ṣe ṣe pé ìfẹ́ bí ìwòye sí yín ṣe ń lọ kó fẹ́ yí padà ní àsìkò yìí èyí sì tún lè ràn yín lọ́wọ́ láti ní ìmọ̀ sí ju ti tẹ́lẹ̀ lọ ẹ rí dájú pé adapt pẹ̀lú rẹ̀ lọ́jọ́ tòní aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ magenta sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó ṣe é ṣe kó ṣe é pé àwọn gbèsè kan tí ẹ jẹ tẹ́lẹ̀ tẹ́ jẹ àwọn èèyàn ó ṣe é ṣe kí ẹ máa san padà lénìí tàbí kẹ́ẹ̀ká àwọn tí wọ́n jẹ nǹkan fúnra yín lówó kí wọ́n padà máa dá gbèsè náà padà lọ́jọ́ tòní o ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ fi máa clear àwọn kankan kúrò nínú gbèsè ayé yín ọ̀pọ̀ yín á ṣe ń bí ìgbà pé kankan dédé tọrọ àforíjì bóyá lọ́wọ́ olólùfẹ́ yín tàbí lọ́wọ́ àwọn tó ṣe é pé bóyá ẹ ti ṣe nǹkan tí ò dáa pẹ̀lú tàbí tí ẹ ti ṣẹ̀ ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé
ọjọ́ ìpò padà rere báyìí lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ẹ lọ́jọ́ tòní láti fi ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tí ó dàbí ìgbà pé kò tọ́ tí ẹ ti ṣe. Ẹ tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run bá tó dá yín, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì rí dájú pé ẹ ṣe nǹkan tó ṣe pé ẹ máa free, kẹ́ sì rí dájú pé ẹ ṣe àwọn nǹkan tó ṣe pé ẹ máa fi free nínú ọkàn yín àti ní gbangba ọkàn yín. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Nínú ìràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20, ohun tẹ́ nílò lásìkò yìí náà ni pé kí olólùfẹ́ yín kí ó finú tán yín, kí ẹ sì jọ finú tán ra yín pẹ̀lú kẹ́ fi integrity kẹ́ fi bára yín lò, látàrí pé ẹ máa ṣàríwòye sí lórí ọ̀rọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ máa pa àwọn olólùfẹ́ yín kan tì, tàbí kí ẹ máa fàyè gba àwọn èèyàn tuntun ní ìgbésí ayé yín, tàbí kí ọ̀pọ̀ míì nínú yín kí ẹ máa jẹ́ káwọn olólùfẹ́ yín mọ̀ pé lágbájá nǹkan báyìí ni mo fẹ́, tàmẹ́dù nǹkan báyìí ni mò ń fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé tó ṣe pé bóyá ẹ fẹ́ serious tẹ́lẹ̀, ó ṣeéṣe kí ẹ fẹ́ máa wò ó dàbí ìgbà pé nǹkan fẹ́ máa serious nínú ọ̀rọ̀ marriage yín ní àsìkò yìí. Ọjọ́ tòní wá ní láti rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí, látàrí ohun tí a ní tí ń ṣe Mercury retrograde tó ń lọ lọ́wọ́lọ́wọ́, tí ọ̀rọ̀ ẹnu yín sì lè fẹ́ fa misunderstanding, tàbí kí olólùfẹ́ yín kí wọ́n fẹ́ kórìíra ìwà tí yín bákan lọ́jọ́ tòní. Ẹ kíyèsára, ẹ rántí pé ohun tí ẹ bá sọ kalẹ̀ òun náà ni wọ́n á fi react sí yín lọ́jọ́ tòní. Ẹ wá ní ìrẹ̀lẹ̀ kẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ báwọn èèyàn ṣe, kẹ́ sì fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín mójútó ohunkóhun pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.